wọ́n lọ́gbọ́n kọ́ lówó. àìgbọ́n kọ́ lòṣì. Èdùmàrè ọba ní pé kọ́ yẹ ní. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ nìyẹn fún tòní o. àbí o. kájọ wòye sí o kájọ gbọ́ kájọ fòye gbé. bó bá rò pé bóyá òun ṣe ọ̀n jọra wọn. bó ti ń ta ní dún bó ti ń fọ́n ní wú bó ti ń lù ní yọ máa rántí wípé ìwọ nìkan kọ́ o rántí àwọn tẹ́ ẹjọ́ ń dá ọgbọ́n ọ̀hún àwọn tẹ́ ẹjọ́ lérò pé bá ṣe rìn ní títí ẹnìkan fi ń yọ ọgbọ́n kọ́ lówó o bẹ́ẹ̀ bá rẹ́nìkan tó sì gbìyànjú tí ò tí ì jọ ẹ má rò pé bóyá kò gbọ́n o àbí Elédùmarè ọba ni ò tí ì gbà fún ni wọ́n fi sọ pé bá a bá ń rò ràkárò tí Elédùmarè adíá fún alábà ọkà ọmọ àròkò fẹ́ yẹ jẹ́ àtèmi àti yín àníjọ orúkọ fẹ́ yẹ jẹ́ ó ní tó mú ìtàn yẹn wá àmọ́ bàbá débẹ̀ àmọ́ yanjú rẹ̀ ló bá tán. akínyẹn káàbọ̀ sórí ètò yìí lónìí Eyiladun Ọlárinrin tó jẹ́ Abóríṣàdé lórúkọ tèmi ọ̀n lọ ní wẹ́rẹ́ dè wẹ́rẹ́ àbí o àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ náà ni ẹ kúlé ẹ kú kàlẹ̀ ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Eyiladun Ọlárinrin tó tọ́lá ọlọ́sùn ẹgbẹ́ bíi lórúkọ tèmi ẹ káàbọ̀ sórí ètò ẹ mọ̀ wò pé ṣé kò wá pé wá jẹ́ ẹ̀bùn ẹ mọ́ bínú mo ti gbà lónìí náà nù. ẹ má bínú bí àṣà àwọn àyàwó lókè ògùn ẹ má bínú àdúpẹ́ fún Ọlọ́run ọba àti kalẹ̀ sórí ètò àti bẹ̀rẹ̀ sí ní dàálẹ̀ kájọ máa túnṣà fún tòní ni lẹ́yìn tó jẹ́ wípé Egba'yi yewo láàfin sílẹ̀kùn ètò ṣíde lọ́jọ́ tòní ẹ̀tẹ̀ ìwà kalẹ̀. Egba'yi yewo ìsọ̀rí ènìyàn tó lẹ́bùn tó fara sí Yorùbá dúrótè ìjìnlẹ̀ ọ̀rọ̀ Yorùbá tí ó ládàlú. Tótó ọlá rẹ̀ tótó ọlá rẹ̀ ọba tó sọ òkun níyàn bẹ́ẹ̀ tótó ọlá rẹ̀. ẹ̀yọ́ ló lẹ́kọ̀ọ́ òròkì ló lọ́sàn ọmọ lẹ́yìn Jésù lónìí Bíbélì o. ẹ̀yọ́ ló lẹ́kọ̀ọ́ òròkì ló lọ́sàn ọmọ lẹ́yìn Jésù lónìí Bíbélì o. àmà tó ti dé o lọ́mọdé gbẹ̀lá lágbà o ẹ̀sùn mọ́ ní o ẹ̀dùn àwòrán àdìbà. gbogbo ilé pátápátá la kí nínú olódì ẹnìkan. òkìkí Jésù gbogbo yín mo kí mi ò màmá lólòdì gan. ẹkú ìkàlẹ̀ ẹkú ìkàlẹ̀ gbogbo yín la kí àwọn lólòdì ẹnìkan. ìbà f'Elédùmarè rọ̀bà láṣẹ. lẹ́ni ojúkú rẹ̀ ṣe pélé afọ́npẹ́fà láti lẹ́yìn ọba. bímọ Oro chapter connection gbogbo ní bàtàlàbí lábẹ́ aláṣẹ MD ọmọọba Oyèrọ́bà. èèyàn ti bàbá kékeré Àkànbí connection lọ́mọ. ìmùlẹ̀ ti kàkà kí rọ̀bà rọ̀bọ̀ mo kíyẹ ò pẹ̀lẹ́. èèyàn tọ́jú mi tajú bàbá ọmọ evangelist Ọlọ́run iwájú. bàbá lágùn owó bàbá sàlẹ̀ pátápátá fún gbogbo lé. gbogbo yín mọ kéyìn ọba lólódì kan. ẹkú ìkàlẹ̀ ẹkú ìkàlẹ̀ gbogbo yín la kí ọ̀nà lọ́dí ẹnìkan. ọpẹ́ ló Ayé ìyá rẹ̀ yẹ̀ ọ́ ọ̀pẹ́ lọ́pẹ́ rẹ̀.
jó yin ọba. máa fi jó yin ọba ògo. Máa jó ròyìn ròyìn. máa jó ròyìn ròyìn. àdúgbò tó Jésù máa jó ròyìn ròyìn. Kàṣà máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Kàṣà máa dúpẹ́ lọ́tọ̀. Ṣé ìbádá ni màá gbàgbé lọ́wọ́ Ọlọ́run mi o. Adá ni màá gbàgbé lọ́wọ́ Ọlọ́run mi o. bàbá kékeré àkọ́bí. Ṣádá ni màá gbàgbé lọ́wọ́ Ọlọ́run mi. ẹ ṣe bíbí títí. Ẹ ṣe ibi tí ń pàdé o. Adúpẹ́ o Jésù. Ibi tẹ́ mú wa lọ. Ẹ ṣe bàbá. Ẹ ṣe ibi tẹ́ ti bẹ̀rù. Ẹ ṣe ibi tẹ́ bá dé. Adúpẹ́ o Jésù. Ibi tẹ́ mú wa lọ. Èdùmàrè gbọpẹ́. Èdùmàrè gbọpẹ́ wa. Èdùmàrè gbọpẹ́. Èdùmàrè gbọpẹ́ wa. Ìmọ̀ mímọ́ gbọpẹ́. Èdùmàrè gbọpẹ́ wa. Ìmọ̀ mímọ́ gbọpẹ́. Èdùmàrè gbọpẹ́ wa. Rúdà nọ́ọ̀sì. Bàbá kékeré lájọ sọ pé ìwọ 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 gbogbo wa kò ní kú léwe ìwọ sàfihàn Ìwọ, ìwọ, mọ́níjà ìwọ, ìwọ, gbogbo wa oníkúlẹ̀wé ìwọ. ìwọ àtijọ́lá Ìwọ, oníyọ̀mí gbogbo wa oníkúlẹ̀wé ìwọ. Ìwọ, ìwọ, ọlọ́pàá ìwọ, ìwọ, gbogbo wa oníkúlẹ̀wé ìwọ. ń ṣeun o ń ṣeun Jésù, bàbá ẹ ṣé o, Jésù, ìdí máa fi sọ̀rọ̀ rẹ̀ bí o ti pọ̀ tó láyé mi, ẹgbẹ̀rún àwọn tó gbọ́ ìrẹ́ o, ẹ ṣé o,